restructuring ó ti late kò bá mọ́ aṣọ òbọmọ yẹ ọmọ yẹ ti rìn òwò wọjà tó bá ṣe tèmi pẹ̀lára ilé mi mo fara mọ́ Sunday Igboho àtàwọn ajìjàgbara fún ẹ̀tọ́ orílẹ̀-èdè Oòduà. Inú àdùn a ṣe ṣe àdúrà gbà o a ṣe ṣe o a mọ̀ ṣe o inú àdùn. Máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ restructuring ó ti late kò bá mọ́ aṣọ òbọmọ yẹ ọmọ yẹ ti rìn òwò wọjà ó ti lé nígbà tí wọ́n ti ń sọ fún wọn ẹ jẹ́ ká pín kínní ìkúníkàkú máa lo ọrọ̀ ajé ìlú ẹ̀ wọn ò gbà ó nígbà tí wọ́n bẹ̀yàn lórí ló wá ń jẹnu wúyẹ́ kí ló dẹ̀kù tó máa sọ ọ̀rọ̀ yìí ti bàjẹ́ kọjá à ń fipá sopọ̀ tó bá ṣe tèmi pẹ̀lára ilé mi mo fara mọ́ Sunday Igboho àtàwọn ajìjàgbara fún ẹ̀tọ́ orílẹ̀-èdè Oòduà ṣùgbọ́n ọ̀nà tèmi fẹ́ ká gbà ṣe ni pé kó má dogun kó má dọ̀tẹ̀ ká má gbébọn para wa lórí ẹ̀ ẹni tó fà á tí Sunday Igboho fi bẹ̀rẹ̀ ìjà wọ́n pa ẹbí ẹ̀ tó kó owó wálé rẹpẹtẹ tó wá dá oko lẹ̀ ká máa ṣọ̀gbìn wọ́n dẹ̀ pa sóko Fúlàní ló pa kíní yóò ní lọ báyìí ta ló kù ìjọ kan nílùú kù ìmàkùnrin náà wọ́n kàn pariwo níwẹ̀ mọ́lé tú ẹrẹ́ ni ẹ̀gbọ́n yìí ò mọ̀ kó ń bọ̀ akúnlé ńgbà tó ń juwọ́ sí ìlú òyìnbó pé mò ń lọ dá oko lẹ̀ àwọn máa ṣiṣẹ́ máa tún padà wá lóyìnbó àṣọ ń bọ̀ akú ni kò sẹ́ni tí ò ní ta lára ńṣe ni Ọlọ́run fẹ̀mí ọkùnrin yẹn ta gbogbo àwa tó kù jí ní tí Sunday bẹ̀rẹ̀ yìí tó wá ní sọ̀pọ́tà yìí kò sí bọ́n ṣe lè kọ ìtàn ilẹ̀ Yorùbá torúkọ Sunday lè parẹ́ ó dẹ̀ jẹ́ ìkan nínú àwọn ológun tèmi gbàgbọ́ nínú ẹ̀ àwọn ìtàn tá a bá láyé jagunjagun bíi Lísàbí Agbòǹgbò Àkàlà Ògèdèngbé Agbógungbòrò ti ogun Kírìjì Ìjẹ̀ṣà land àwọn Àdùbí àwọn ìtàn tá a bá láyé sọ fún wa yìí pé àwọn jagunjagun yìí wọn kì í ro nípa ẹ̀mí wọn tẹni tó tiẹ̀ le jù nínú àwọn jagunjagun yìí òun ni Lísàbí nígbà tó ń lọ jagun ó kọ́kọ́ padà sílé ó run ilé ara ẹ̀ kéèyàn run ilé ara ẹ̀ kó bọ́ǹbù lé ẹ̀ pàyàwó àtọmọ dànù ó ní òun á bojú ẹ̀yìn tí ọmọ àtìyàwó bá wà láyé ṣùgbọ́n táwọn yìí bá ti lọ kò sí ohun tóun dúró mú mọ́ àjàkú ni tóun bá wà déédéé a máa bímọ míì tóun bá bógun lọ déédéé ṣùgbọ́n kínní ó gbọ́dọ̀ parẹ́ kí ni wọ́n ń ṣe ńgbà náà tó rí lára Ẹ̀gbá gbọ́dọ̀ mú obìnrin tó fẹ́ fẹ́ kó mú lọ fún àwọn ẹmẹsẹ̀ Aláàfin Ọ̀yọ́ kan jábálẹ̀ ẹ̀ nígbà yẹn ló tó di ìyàwó ẹ̀ ẹ̀gbin wọ̀nyí náà ní bàbá yẹn kọ̀ pé kínní yóò ní rí bẹ́ẹ̀ mọ́ àwa òpin sí kínní ó wá agbára kan nígbà tó lógun ya kí la ṣe mọ̀ pé ó ti lágbára tó fi lè jagun yìí ó ní kàn kí àgbá yẹn bọ́ǹbù ni wọ́n máa ń gbẹ́nu ẹ̀ sókè báyìí ẹ̀rí ní port ó wà ní Gáà àwọn ọba ayé àtijọ́ ó máa ń gbẹ́nu sókè báyìí wọ́n á kọ́ná sí díẹ̀ báyìí á jáde á yìn jáde bí ìmọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn nǹkan ọlọ́ṣẹ́ ńláńlá ló wà nú ẹ̀ bọ́dísì tó wà nú ìbọn yẹn tí òun tó báyìí bíi ti táyà pẹtrẹ́là bí kankan ni tó bá kọlulé awólé pẹ̀lú ná pẹ̀lú ṣó pẹ̀lú oríṣiríṣi nǹkan ọlọ́ṣẹ́ ló wà nú ẹ̀ àtẹ̀tùbọ́n nígbà tí Lísàbí Agbòǹgbò Àkàlà tó bọ́ ṣòkòtò ó kìdí bọ ojú àgbá yẹn ó ní kán kọ́ná sí wọ́n kọ́ná sí ó yá ìfẹ́ ẹ̀ jáde pé eléyìí tó gun ìjà ó ní kán tún kì í wọ́n tún kí àgbá míì
ó tún borí mọ́, ó lanu sí, ó tún gbẹ́sẹ̀ sókè, ó yà sóò jáde. Eléyìí tó gun yìí jà àtẹ̀lé, ó lẹ́yìn kọ́ lẹ́tí ẹ máa jagun, èmi ni máa jà. Ẹ̀yin ẹgbẹ́ kòtò gìrì wò, ẹ máa sin òkú, ẹ máa bọ̀ lẹ́yìn mi. Àwọn tí ń bá ti pa ẹ̀kan máa rọ́ wọn sínú ẹ̀ nítorí pé kájàkálẹ̀ àrùn má dé tó kù bá pọ̀ nílẹ̀, kẹ máa bò wọ́n mọ́bẹ̀, ìbáṣẹ́ tẹ máa ṣe nìyẹn. Ṣùgbọ́n Yorùbá gẹ́gẹ́ bí ìwà burúkú tó wà nínú wa, níṣàbíyá gbogbo àkàrà ti jagun wọ làǹlà tèrúwà, ṣé mo kó jí lọ́yọ̀ọ́? Wọ́n bá ránṣẹ́ pé padà pé ọ̀gbẹ́ni tí àmọ́ nǹkan tó ń bá àwọn èèyàn lórí tó ń bẹ́ wọn lórí, tó bá jagun tán tó láwàá lókù tó ń fẹ́ bá jà, kí la máa ṣe sí? Ẹjá tètè yanjú ẹ o kó tó jagun yìí tán. Ọba nìkan lọ pé wá bá pè padà wá. Níṣàbíyá gbogbo kàrà ogun ti tó. Níjọ́ ta ti bẹ̀rẹ̀ ogun yẹn, àráyè ló ko, àráyè ló dò. Tó bá jẹ́ tí wọ́n bá yàwó wa sùn, bọ́mọ wa sùn, àyọ̀ndá àjagun mọ́. Kí ló dé aláàjagun mọ́? Ìjókòó ní ẹ tó bá jọba ló fẹ́ jẹ, lọ́jókòó sórí ṣíà ìwọ lọ́ba. Ẹ̀gbá gbálégbá náà, agátẹ́gbé ilẹ̀ yìí, orí ẹni tẹ́gbé sí kòtò wà ńbẹ̀. Lábẹ́ kòtò yẹn bí irin bí ẹ̀fọ́ ọ̀gọ̀ nǹkan wà, tó bá ti já sọ́gun yẹn ó lọ nìyẹn. Èmi lẹ ṣe léyìí fún, oore ni mo ṣe yín, ibi tẹ́ fi ṣú mi ẹ̀ ní dádúró lórí ra yín, bẹ́ẹ̀ lẹ máa ṣe lọ láéláé. Ìran Yorùbá ẹ̀ ní dá ibi tẹ́ fi ṣú mi dúró, ẹ máa fi ibi ṣúra yín lọ láéláé, ẹnu yóò ní kò mọ̀. Náà èpè tí Lísàbí ṣẹ́ ń gbà yẹn ó ṣẹ́ o. Abíọ́lá ló win election, wọ́n gbéjọba fún Ṣónẹ́kàn, ṣé kò ṣe? Awólọ́wọ̀ nígbà ayé ẹ̀, Ṣówẹ̀mímọ́ ló jù sẹ́wọ̀n, ọmọ Ògùn state náà ni. Ṣé pé yẹn ò ṣe? Bẹ́ẹ̀. Mo sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ mi tí mo súnmọ́ lọ́ba pé ẹ jẹ́ ká pè pàdé àpérò lórí bẹ́gun ṣe máa kúrò lórí ilẹ̀ Yorùbá ká lè ṣàṣeyọrí. Àwọn alágbára wa tó ṣèpè ilẹ̀ yìí pé wọ́n ń jà. Aolẹ̀ ọba Ọ̀yọ́, òun náà gégùn fúnra Yorùbá kó tó lọ o. Gbogbo orí àpáta lọ gégùn tiẹ̀ ni. Mélòó la máa kà nírú ẹ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ wọ́n ń fègúnlẹ̀ ni kan tó lọ. Ọ̀nà tó dẹ̀ paná ègún yìí wà. Ifá làwọn bàbá máa gbé kalẹ̀. Gbogbo ọba pátá kó dáfá nínú ààfin ìjọ kan náà. Ìjọ kan ṣo náà ni kán mú kán rúbọ ẹ̀, kán ṣètùtù ẹ̀. Ègún àwọn tó ti lọ yìí kò lórí wa. Ẹnu wa kò, àpadà ń ṣàṣeyọrí. Nítorí pé àwọn tó finú fẹ́ dọ̀ jà fún ìlú pẹ̀lú gbogbo ara àtẹ̀mí wọn, tẹ wá fi bí ṣú wọn. Ṣé tán bá sọ̀rọ̀ ọ̀lẹ̀ kò ní ṣe? Àwọn tá a dárúkọ lọ yẹn akọni ilẹ̀ Yorùbá ni wọ́n. Lára àwọn akọni ilẹ̀ Yorùbá ni Sunday náà, kò déédéé bọ́ọ̀ta kó ìjáyà. Ó ti rìn báwọn àgbàlagbà ṣe ń rìn. Irú ètùtù tí mò ń sọ yìí, Ọlọ́run lè ti fún ṣe. Tí ò bá dẹ̀ tí ì fún ṣe, káwa náà dìde ká ṣe kí iṣẹ́ ẹ̀ lè yọrí. Torí ègún, Ifá kan ọ̀bàrà ègún tán ni wọ́n ń pè. Láyé ẹ̀ bá wà, a máa kì í yọ̀ mí. Lengthy story ni ẹ̀wọ́ ni wọ́n ń pè, àwọn babaláwo máa ń pè ẹ̀wọ́ ṣéènì. Tó bá kíkan ìkan á tẹ̀lé, tó bá sọ̀kan ìkan á tẹ̀lé. So kò ní sí enough time lórí kíní yìí. Síbẹ̀ a gbọ́dọ̀ kún lọ́wọ́. Ìjàngbara yìí kì í ṣe ti ẹnìkan, ó ti fẹ̀mí ẹ̀ dínkù, àtọmọ àtìyàwó ti kó wọn kó ńlẹ̀. Wọ́n wá ń lo òyìnbó, bóun bá kú ẹ máa ṣayé yín. Kì í ṣe pé ó gbàgbọ́ pé òun ò lè kú, ṣùgbọ́n wọn ò lè rí òun pa bọ̀rọ̀. Ọ̀nà ọ̀run àgò èrò àdẹ̀pọ̀ tóun máa kó lọ tóun bá fẹ́ lọ. Kámbèlè tà sí Ọlọ́run ò ní jó kú sílé. Àjàgbá yìí ní tàrá, àjàgbá yìí ní tẹkùn. Tẹkùn bá pààyàn àgbáyì, béèyàn pẹkùn àgbáyì. So ọmọ yẹn máa ṣàṣeyọrí. Ọmọ ló jẹ́ sáwa, àbúrò lẹ́yìn wa ni. Ó máa ṣàṣeyọrí lágbára Ọlọ́run, lágbára alálẹ̀, lágbára àwọn tó ṣe tó tẹ̀lé wa dó. Sunday Igboho máa ṣàṣeyọrí.